right, they are back. All right, congratulations. Welcome. Congratulations. Life attacking roundabout. This is the rescue team. Congratulations. Ògbómọ̀ṣọ́ kú oríire o. Àwọn military ló lọ. Congratulations, sir. Thank you, Nigerian police. Thank you. Welcome. This is Ògbómọ̀ṣọ́ Focus TV. Oríta Taki Ògbómọ̀ṣọ́ la wà yìí o. All right. Congratulations. Adúpẹ́. Welcome. Congratulations, Nigerian. Ògbómọ̀ṣọ́ kú oríire o. The rescue. Oríta Taki Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà báyìí. The rescue. Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ọ̀pọ̀ ló wá sọ́wọ́ bandit tí wọn ò tún padà sílé. Owó sọnù ẹ̀mí ò tún bọ̀, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsá tí ò jẹ́ kẹ́kú sọnù sí igbó. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà, ta ni yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Ọba tó ní wá ìwọ la dúpẹ́ fún. Gbogbo ohun tí ń jẹ́ ọpẹ́ tìrì Ọlọ́run ni. Bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́nìkan kan wálé tó wọ̀ wálé kí la fẹ́ ṣe. Èèyàn wálé, owó sọnù, àwọn security sọnù, kò sí ń tẹ̀dá fẹ́ sí fọlọ́. Gbogbo ẹ̀yin tẹ́ lọ tẹ́ bọ̀, a kí yín kú oríire. Kò easy. Kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà o. Mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná, eléyìí tó go viral. Ọmọkùnrin kan tó há sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́ wálé lórí. Tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn. Ojú ẹsẹ̀ ní brain mi ń lọ sọ́dọ̀ àwọn tí ń bẹ nínú igbó àti tíṣà àtàwọn ọmọ tí ń bẹ ń bẹ. Máìndì mi padà síbẹ̀. Mo ní Ọlọ́run o, wọlá bó ṣe yọ ẹni yìí ò sì bá wa yọ àwọn èèyàn yìí náà. Àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà, kìí ṣàdúrà ẹnìkan. Ìgbé gbogbo wa tá a ké sọ́lọ́run ló fi gbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé. Gbogbo ntójú rí tí wọn bá ń sọ pé mọ́kà mọ́rò, ntójú yín rí ń bẹ̀ ní jẹ́ mọ́kà mọ́rò. Wọ́n ti máa ń sọ nínú wáàsí tipẹ́ wípé mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá, mẹ́ta nìṣòro Nàìjíríà. Àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan. Intelligence àwọn uniform Nàìjíríà strong gan o. Bẹ̀tábò sí bá ti wọ̀. Tó bá ti di pé ọmọ àparò, wọ́n gbé ọmọ àparò sábẹ́, á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe. A kì í fura kádánwò tó dé ní number 1. Ẹlẹ́ẹ̀kejì, bádánwò bá dé tán, àìtètè dìde lójú ẹsẹ̀ pé rárá ẹmú. Bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni. Ọjọ́ mélòó wọ́n sì rán helicopter, wọ́n rán aeroplane, wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n múnú igbó Sambisa. Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level, à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà. Tí wọ́n fi wá lo oṣù 2 nínú igbó, kí lẹ̀ṣẹ̀ àwọn èèyàn yìí? Ẹni tí wọ́n dún kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ní kójọ́ ọmọ Nàìjíríà. Àwọn tí wọ́n kó kí lẹ̀ṣẹ̀ wọn? Ẹ̀ṣẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà. Kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn, ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ńlọkọrí burúkú bá wọn. Gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé, ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura. Prevention is better than cure. Owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o. Ẹ wá dúró sójà tí wọ́n lọ, àwọn tí wọ́n kú sínú igbó Sambisa la fẹ́ kà ní, àwọn tó kú sí Niger State, àwọn la fẹ́ kà ní, àwọn tó kú sí Zamfara, àwọn la fẹ́ kà ní.
ẹ wo iye ọlọ́pàá, ẹ wo iye DSS ní nǹkan tó wà preventable, nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀. Àmọ́ o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo nǹkan tọ́lọ́run ní ṣe wàkúnná kásìyàmìdá sọ́ba màrọ́mìyà fàrọ́mìyà sọ́ba. Ẹni tó ta nǹkan òun nínú ẹ̀ ń dùn tọ́ba gàrísù àfàtọ́ba wàgàrísùn tọ́ba gàrísù àfàtọ́ba wàkúnná kásìyàmìdá sọ́ba fàrọ́mìyà. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó mú ọfà tó ta tó dẹ̀ bá ẹran tínú ẹ̀ wá ń dùn pé yes mo ní màá pa mo dẹ̀ pa. Inú ẹni tó ní ọfà ó ń dùn, inú ọfà tó bá ẹran inú ẹ̀ ń dùn. Sáwọn ló yẹ kán máa dunnú ni àbọ́ba tó kọ́ wọn bí wọ́n ṣe lè mú nínú ẹ̀kọ́ Imam Ghazali. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa bí èèyàn ṣe dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tá a sì dúpẹ́ lọ́dọ̀ èèyàn. Imam Ghazali ó ní àwọn èèrà kan, èèrà méjì kan, èèrà ń kọjá lọ lórí pépà, ó wá rí i pé wọ́n kọ nǹkan sórí pépà, ní tí wọ́n kọ sórí pépà yẹn ò yé. Èèrà wa ń sọ wípé oore ńlá mà lélẹ̀ yìí, white ní pépà yìí tẹ́lẹ̀, báwo ni wọ́n ṣe fi nǹkan kan sórí ẹ̀ yìí? Ó yẹ ká yin ìwọ ink tó dára sórí pépà yìí pé sẹ́ ló ṣe. Ink bá sọ̀rọ̀ bí ènìyàn nínú ọ̀rọ̀ Imam Ghazali. Ink sọ̀rọ̀ bí ènìyàn, ó lẹ́mìí kọ́ lẹ́yìn o, ẹ lọ yin pẹ́ẹ̀nì, ẹnu pẹ́ẹ̀nì ni mo ti jáde. Ọba tún kọjú sí pẹ́ẹ̀nì, pẹ́ẹ̀nì iṣẹ́ ló ṣe àwa kí ọ, pẹ́ẹ̀nì ni ẹ mọ́ ṣe kí mi, ọwọ́ tó mú mi dání ní kẹ́yìn tọ́rọ́wọ́ yẹn ní control mi. Ó lọ bá ọwọ́ àwa kí ẹ lórí iṣẹ́ ńlá tó ṣe, ọwọ́ ni ẹ mọ́ ṣe yìn mí o, tẹ́ ẹ bá yin anybody, bọ́dì tí mo tara ẹ̀ jáde ní kẹ́ ẹ lọ yìn. Wọ́n lọ bá bọ́dì, ìrẹ́ bọ́dì àwa kí ẹ, bọ́dì lèmi kọ́ lẹ́yìn, ẹ lọ yin brain tó gbé kinní yẹn jáde, òun ní kẹ́yìn. Wọ́n bá lọ bá brain àwa kí ẹ lórí iṣẹ́ tó dáa tó ṣe, ó lẹ́sìn wá kí mi. Ọba tó ní ẹ̀mí tó control brain ní kẹ́ẹ̀kí, ẹ̀mí òkú kì í ṣe nǹkan kan, ẹ̀mí yẹn kọ́ ló ṣiṣẹ́, kì í ṣe nǹkan kan ló ṣe tí kì í bá ṣe ẹ̀mí tí ń bẹ lára ẹ̀. Tàwa ló lẹ̀mí, yẹsẹ alunaka ni rohu ko rohu mi náà mọ̀rẹ̀ rọ́bì. Wọ́n bọ̀ wá bí ẹ léèrè nípa ẹ̀mí, sọ fún wọn pé n tá ń pè lẹ́mí is absolutely the heavy of Almighty Allah. Àṣẹ Ọlọ́run ni tí ń jẹ́ ẹ̀mí. Wà máa ó ti tún mí náà lẹ́rìn mi la kọ́lé la. Àfún yín ní kankan lára ẹ̀mí, ìmọ̀ ẹ̀mí díẹ̀ la fún ènìyàn. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, ọba tó dá wa ti sọ fún wa nínú Al-Qur'an pé tẹ́ ẹ bá ń dúpẹ́ ma yaf'alu Allahu bi 'adhabikum ba'da ta'awuzi wal basmala. Tẹ́ ẹ bá ti dúpẹ́ èmi Ọlọ́run mọ̀ ṣàlékún rẹ̀. Wà á máa tẹ́ ẹ bá ti dúpẹ́ tẹ́ ẹ sì gbà pé Ọlọ́run ló ṣe é. Wa kana Allahu shakiran aliman. Èmi Ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan ni mí, ọba tó ní ẹ a máa dúpẹ́ fún ẹ. Kádúpẹ́ f'Aláùsáàtì tẹ́bẹ̀ kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Bàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà tàbí ó bọ́ Ọlọ́run lẹ́jọ́. Àwa dúpẹ́ f'Aláùsáàtì. Gbogbo ẹ̀yin tí a kó lóríire, èyí tí a kó níyàwó ta, gbogbo ọmọ sùkúù, gbogbo tíṣà. Tani yóò bọ́ Ọlọ́run lẹ́jọ́. Mẹ́ta ni ìṣòro Nàìjíríà. Àkọ́kọ́, àìtètè fura tádánwò bá dé, tádánwò fi wọlé àìfura. Tádánwò bá wá dé, àìtètè tún lé àdánwò wọgbó. Níjọ́ tí báńdíìtì ti ń jà lókè Ọya, ti ń jà nílẹ̀ Haúsá, ńlọ ti yẹ ká mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan. Ó wá kanlẹ̀ Yorùbá, a máa dúpẹ́ f'Ọlọ́run níjọ́ títí ń jà kiri. Tílẹ̀ Yorùbá yìí yàtọ̀. Gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá bá ní nǹkan kan jẹnu lọ́wọ́ láàfẹnujà Yorùbá káì afẹ́fẹ́nu payérun lórí ọ̀rọ̀ àwọn tí a kó yáwọ́ ta. Ìran Yorùbá máa dúró ×20 àwọn tí a kó yẹn ní ti kó lọ́kè Ọ̀yà. Ariwo tó nǹkan, àmọ́ gbà tó kàn ran Yorùbá, ariwo láìjà, pariwo sọ́lọ́run àtún pariwo sẹ́nìyàn. Ìyẹn ń jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wa sí. Wá rí àdánwò alákọ̀ọ́kọ́, ìjọba kì í fura, ọmọ Nàìjíríà ìfura tádánwò fi dé,
problem ẹlẹ́ẹ̀kejì bádánwò bá dé àkí ń tètè fura problem ẹlẹ́ẹ̀kẹta bọ́lọ̀ ń bá wa bá a lé àdánwò kan lọ á relax ni títí tómi ò fi tún wọlé Nàìjíríà ó relax ni a kì í dìde lásìkò nítorí ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lọ ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o wàláhì ẹnu kìnìún ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan nsàlẹ̀ wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́ wọ́n wá gbé òkúta wọn gbé lé lórí ká wá gbọ́ pé irú àdàbà yẹn yọ jáde ṣé ẹ mọ̀ pé ìyanu mírèkù tó ga ni ìdí nìyẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe eléyìí àwọn adúpẹ́ lọ́dọ̀ ìjọba President Tinubu ọmọ olódòdẹ gbogbo ìgbà la máa ń ṣàdúrà sí yọrí fún president wa a máa ń ṣàdúrà a mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ni President Tinubu àwọn tí ń bá fà àwọn náà mọ̀ yìí pé ọpọlọ yìí pé jù ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kélé tí mo ti kọ́ pé wọ́n interview bàbá kan tó dìbò àbá sọ fún àwọn tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀ màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o mi ní sọ tán o tó bá dọjọ́ mi ò lè gbé mi wá àwọn eléyìí ó jíwèé mi wò wọ́n ó jíwèé mi wò ẹ wo ọpọlọ bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn àmọ́ wisdom ń bẹ́ẹ̀ President Tinubu ọmọ olódòdẹ Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣubú dá oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù President Tinubu oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́ ọmọ olódòdẹ oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́ èṣù ní ìdínà oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́ oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́ oore ẹ tó ń bọ̀ á tó ẹ lọ́wọ́ èṣù ní ìdínà. We are in celebrating mood. We are very happy. Àṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òní ṣubú dànù. Bàbá yin apó ká yin ọfà agbára federal government ti pọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo contribution tiyín náà ọba tó níyàn ọ̀dà yín lára. Àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men gbogbo uniform men sójà ni DSS ni ọlọ́pàá ni gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí ẹ kó yìí tí ẹ fi bọ́ ẹ̀yin náà ò ní bọ́ ha ẹ ní bọ́ ha ọmọ yín ò ní ha àwa náà ò ní ha náà barika al-Qur'an gbogbo uniform men ẹ kú iṣẹ́ ẹ kú àkínṣe Ọlọ́run ó san yín lẹ́san dáadáa ẹ wá rí gbogbo àwa tá a wá dáràlú tí gbogbo wa náà pariwo well done God bless you all gbogbo tó ń kálukú ṣe mùsùlùmí tó bẹ lọ́hùn kírísítẹ́nì tó ṣàdúrà àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo gbogbo ọ̀nà tó ń kálukú gbà ṣàṣà ti rí resort la need resort ti dé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ṣe wá rí yẹn kí ni problem ẹlẹ́ẹ̀kẹta bádánwò kan bá ti lọ àwọn gbàgbé ni o President Tinubu Governor Ṣèyí Mákindé gbogbo ìjọba Nàìjíríà tíríìpù kan ètò lè ẹ lọ kọ́lẹ̀ tíríìpù kan ò tó lè we need to learn from past experience of the northerners ẹ lọ wọn tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o àmọ́ ọ̀nà tẹ́ ẹ gbé gbà o bóyá sójà lọ́gbà wọ́n ní o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀ they have the spirit of resilience ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí gbogbo igbó tó sọ̀rọ̀ àǹtí wa bó la ṣe fẹ́ take over bẹ̀ a gbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan wọ́n ti kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ Old Ọ̀yọ́ National Park a gbọ́ bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdánwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń great ni ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia àpáta yẹn gangan ni ẹ lò láti fi great ẹ lọ wo ilẹ̀ Iran fìtínà tó kàn wọ́n fi great ni ẹ lọ wo àwọn ìlú tí wọ́n dá tọ́lọ̀ ń dá sórí òkun wọ́n lo agbára wọn challenges yẹn wọ́n fi great ni àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan ni ó yẹ ká máa kí ìjọba tá a bá máa appreciate ìjọba ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun l'Ékòó wọ́n ṣe bíríìjì sórí òkun l'Oǹdó
tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀-èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn. Gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wá láṣeyọrí wọn báyìí. Ẹ wo iye ẹ̀mí tọ́lọ́run bi léèrè. Ẹ mọ iye query tẹ́ dáhùn níwájú Ọlọ́run tẹ́ mọ̀ kankan parẹ́. Nítorí pé ẹ̀yin la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni. Torí pé ẹ̀yin la dìbò fún, ẹ̀yin lẹ ń jó lórí wa ni. Àtẹni a dìbò fún, àtẹni tá a dìbò fún. So kálukú yín sá ti wà ń bẹ̀ náà. Ẹ ṣe nǹkan tẹ́ fi ní fúnra yín ní wàhálà mọ́. Wallahi, if you do, supposing you do the needful, tó bá jẹ́ pé n tó yẹ lẹ ṣe ni, you wouldn't have troubled yourself so much on the coming election. Gbogbo yín láì yẹ nìkan lẹ̀. Tó bá jẹ́ pé ẹ ṣe n tó yẹ ni, wàhálà yín ò ní tó báyìí lórí ibo. Àwọn aráàlú gan lámà pariwo pé kílẹ̀ tó fẹ́ kíjọba ò ṣe, kílẹ̀ tó fẹ́ kó ṣe. Àmọ́ gbogbo yín látòkè délẹ̀, Ọlọ́run lábẹ́ kó bá ní dúró tì yín. Iṣẹ́ yìí ò tí ì yọ pẹ́ẹ́pẹ́ o. Eléyìí tó lọ yìí, ẹ má lérò yìí pé Sátánì ti lọ o, Sátánì gan ni o, Sátánì gan ni kò lọ o. Ọ̀rọ̀ Old Ọ̀yọ́ National Park, federal government àti state government, iṣẹ́ àwọn lè fẹ́ ṣe lórí ẹ̀. Pẹ̀lú wàásí tí mo ṣe kẹ́yìn, àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé ìtẹ́sọ yẹn kò correct. Ẹ ń sọ wípé tírélà 10, ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà 10 ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn? Tírélà tí ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000. Tí wọ́n tó tẹ̀léra wọn, wọ́n di lithium, wọ́n di gold, wọ́n di gbogbo ẹ̀. Àwọn wo ni wọ́n ń ta, àwọn wo ni wọ́n ń kówó ẹ̀. Wọ́n dẹ̀ tún sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀. Wọ́n dẹ̀ ní kíní tán wà yẹn kò lè tọ́dún 10 tí ó fi tán. Àdúgbò òbí tí wọ́n ti ń wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ. Ibẹ̀ ló jẹ́ kìkì eruku láì. Kò sí development kankan. Àwọn dẹ̀ ń kó wọn lọ fi tún Chinese ṣe, wọ́n lọ fi tún China ṣe, tún lu wọn ṣe. Ìlú tiwa ló wà lẹ́rùkù láì. Ìlú tiwa nílùú up nepa. Ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun sẹ́ẹ̀dé Tẹ́gbè ní nọ́ọ̀sẹ̀ improve díẹ̀. Iná yóò improve pẹ́ẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àmọ́ ń gbà Tẹ́gbèdé àríkó improve. Àkànbẹ lọ ni àwọn tí ń bẹ lábẹ́ power. Bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ nìkan dé, wọ́n ṣe lálejò díẹ̀. Kọ́ má jẹ́ pé wọ́n ń ṣe Tẹ́gbè lálejò ni o. Kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọ́lọ́run fẹ́ fún láti yọrí lórí eléyìí. Nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́, táráyé ń ṣàdúrà fún òní Zaccheaus. Chief Zaccheaus, ọkùnrin 25 tó ẹ̀dí FRC, ọkùnrin 25 aráyé ń ṣàdúrà fún. Àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà. Torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀. Àìsíṣẹ́ kan ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú. Ilé ìfúnma lọ donate gbogbo tí ò necessary kiri. Ẹ máa dààmú kiri. Ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan. Gbogbo ẹ̀ láti rí. Tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà. Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá. Pé ẹ má ṣe náà, ẹ má somi ẹ sá fún wọn lóúnjẹ. Níjọ́ náà lọ́hùn, 1,000 naira, ìrẹsì 1,000 naira Kóńgò kan, àbí 1,000 naira, wọ́n fún Kóńgò rẹ̀ sì kan, wọ́n sì fún 1,000 naira. Níjọ́ náà lọ́hùn, kí wọ́n wọlé ìbò lóòótọ́, lẹ́yìn ẹ̀ ló di 5,000, lẹ́yìn ẹ̀ ló di 10,000. Ìbò ilé tí wọ́n dì lọ yìí 20,000 ni wọ́n pè allegedly, kò sójú mi, àmọ́ gbogbo ayé ló report bẹ́ẹ̀. Ìyẹn ń túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀. Ẹni ebi ń pa ògbọ́ yàgò. Ẹni tí ẹlòmíì tí ó jẹ lápò lówó, ó jẹ gbọ́múlé láǹtà lówó, ó jẹ gbẹ́sẹ̀lé láǹtà lówó, ó jẹ cooperative. Níbi ẹlòmíì tí ó kó síra ẹ̀ sádánwò. Àìmọye èèyàn tí wọ́n ti fi kíní bàjẹ́ lórí fóònù. Gbogbo contact ẹ̀ ni wọ́n mọ̀ send messages. Lágbájájà wọn ní gbèsè. Bí Nàìjíríà ṣe rí ni. Sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà. Bàbá sọ pé ẹ mọ́ gbowó kẹ́ tó dìbò. Wọ́n ti fara ní aráàlú yìí jù. Ara ti ní aráàlú jù. Ìnira yìí pọ̀ kọ́lọ́hún ó bá wa ṣe ni. Kájú pẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Ẹ̀yà ara yáwọ́ tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́? Àwa dúpẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún lọ tẹ̀sí báyọ̀ wálé. Tàbá bẹ̀bẹ̀ tọ́lọ́lá ò bá gbà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́? Ọ̀pọ̀ ló wá sọ́wọ́ báńkì tí wọn ò tún padà sílé. Owó sọnù ẹ̀mí ò padà. Ta ni ó bọ́ Ọlọ́run lẹ́jọ́? Àwa dúpẹ́ f'Aláùsá tí tẹ̀bẹ̀kún
tẹ́bẹ́kùn lọ tẹ̀sí báyọ̀ wá àti tíṣà àti gbogbo ọmọ skul tí wọ́n kó tẹ̀ padà abáyín dúpẹ́ fọ́lọ́run. tani ó gbọ́dọ̀ wùlẹ̀. ìmọ̀ràn fẹ́yìn tẹ́ ẹ dé látẹnu àsàrà ìlú tọ́lọ́ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àsàrà ìlú. ìmọ̀ràn àkọ́kọ́ fún yín ẹ̀mọ̀ ń tẹ́ fẹnu sọ gbogbo ń tójú bá rí lójú ogun kọ́lẹ̀ dá sọ gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún o ẹ̀mọ̀ ń tẹ́ fẹnu sọ ẹni ìkejì ẹ má blame anybody ẹ sá máa dúpẹ́ fọ́lọ́run. lágbájá ò kí fámìlì mi tàmàdò ò kí fámìlì mi ẹ máa dúpẹ́ fọ́lọ́run tó là yín lẹ́nu kú ntí mílíọ̀nù èèyàn bá lọ tí wọn ò bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ́ ẹ bá bọ̀. olóríire ni yín kẹ́ẹ̀sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín. ẹlẹ́ẹ̀kẹta ìjọba bó o láti rehabilitate àwọn tí wọn lọ tí wọn bọ̀ yìí. àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn bó o ní wọn ò ṣe ní jìyà dànù bó sọ bẹ̀rẹ̀ wá sí i mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá wọn àdáràn kankan they didn't commit any crime. The only crime they committed is the fact that they are Nigerian. ọwọ́ pé ẹjọ́ ọmọ Nigerian ni lọ sọ wọ́n dọ̀daràn. ìjọba ń gbìyànjú lóòótọ́ kíní yìí ti ń wọ́ bọ̀ ẹwà tí gba Ọbásanjọ́ ti ń bẹ nípò tọrọ Boko Haram títí ṣẹlẹ̀ bọ̀. ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfipọ̀ tó báyìí. àmọ́ o bí kinní kan bá jẹ odidi ẹran ìyẹn tó bá jẹ odidi ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ. etí ẹsẹ̀ ńlẹ̀ Yorùbá yìí Ọlọ́run kó ṣe lópin tí wọn fi ní sèmí mọ́. ìjọba ẹ má lérò pé wọn ní padà ẹ lọ wo ohun tó ti ṣẹlẹ̀ lókè Ọya tí wọn bá lọ bá wọn tún padà ẹ jẹ́ kí security ó dìde ẹ lọ ṣàtúnṣe Ọ̀dọ̀yọ̀ National Park èyí tẹ́ bá fáwọn onílùú ń bẹ̀ fún wọn gbogbo ibi tí wọn ti ń wà nǹkan ẹ lọ stop ẹ ìjọba ẹ wá fight àwọn tí wọn máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní Ọlọ́run ní apá bọ́ọ̀lù Ọlọ́run ti ní ká ẹ pa gbogbo àwọn onírèdíkà ideology ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn ẹ má lérò pa wọn ni wọ́n jẹ́ kẹ́ rọ́nà lọ gbogbo àwọn onírèdíkà ideology yìí wọ́n dákẹ́ o they keep on saying this rubbish tí wọ́n lè sọ ní Saudi Arabia kan mọ́ bara wọn lẹ́wọ̀n wàláhì mo fi Ọlọ́run búra wọ́n lè sọ nǹkan sọ yẹn ní gbangba Saudi Arabia kan mọ́ bara wọn lẹ́wọ̀n Ọlọ́run ní apá ni wọ́n bí ọ lérè pé ta ló fẹ́ pa ṣe ìwọ jẹ́ ilé ẹjọ́ ṣé ẹnìkan dáràn wọ́n ti mú délé ẹjọ́ ni ṣebí ilé ẹjọ́ ní òdájọ́ pípa ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe ń tó yẹ kan ṣe Ọlọ́run ló mọ̀ gbẹ̀yìn rẹ̀ àwa dúpẹ́ fàlàhùsà tí gbogbo ẹ̀yin tí wọ́n kidnap tẹ́ padà. tábà bẹ̀bẹ̀ tọ́lọ̀ la ò bá gbà tani ó bọ́ Ọlọ́run lẹ. ẹ jẹ́ ìfìtàn kan parí àwọn ọmọ Israel bí wọ́n ṣe jàjàbọ́ lọ́wọ́ ogun Fáráò kì í ṣe pé àwọn ọmọ Israẹli kì í máa ṣe pé wọ́n máa jókòó wọn retí pọ́lọ́ wọn máa gbà wọ́n lẹ̀ wọ́n jáde tán ni wọ́n mọ̀ pé àwọn ó sọ́fà bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí lẹ́yìn sọ́fìrìn yìí wọ́n mọ̀ pé ìrọ̀rùn ní bọ̀ wọ́n di àfẹ́ra òní tó bá jẹ́ kódà etí òtún yẹ kán díà wọ́n di òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fà wọn yọ mbẹ wọ́n di gbogbo nǹkan wọ́n rìn àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri kọ́nà wọn tó wá là wọn pátápátá kí Fíráò náà tó wá tẹ̀lé sórí òkun ọmọ Nàìjíríà ti ń bẹ ńlẹ̀ yìí ẹ má jẹ́ ká relax ẹ jẹ́ ká ní fura ẹ máa sọ gbogbo àwọn tí wọ́n bá ń wọnú igbó ẹ̀yin tẹ́ ń bẹ ní àdúgbò Ọ̀dọ̀yọ̀ National Park ẹ mọ tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá tún ráwọn míì tán tọ̀kadà wọnú igbó ẹ má tètè pariwo kẹ́ ẹ tún máa wòran gbogbo ẹ̀yin tẹ́ ń ta oúnjẹ fáwọn kírímínà Ọlọ́run dá yín mọ̀ ìjọba ẹ mú wọn ẹ wá wọn rí ẹ mú wọn. bẹ́ a bá lè ṣerú eléyìí wàláhì àdánwò yìí ò ní ṣẹlẹ̀ mọ́ nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí i adúpẹ́ fọ́lọ́run ọba tó dá yàtọ̀run adúpẹ́ lọ́wọ́ president Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ọkọ first lady ìyá alákàrà bí bàbá ṣe pè nù ọkọ first lady kan ṣoṣo ọkọ first lady pàápàá ọkọ beautiful first lady akínyìn ẹ kú àṣeyọrí lọ́lọ́run mọ̀ fún yín ṣe failure will never be your portion. à ń fàsìkò yìí rán yín létí gbogbo àwọn tó kù ní òkè ọ̀yà ẹ dákun ẹ wọ́n náà bẹ́ẹ̀ sì gbà wọ́n náà sílẹ̀ bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ tán ẹ bá wa blọọkù ibi tí nǹkan yìí ṣe ti ń wá ẹ lọ stọọpù gáàsì tí wọ́n mí oxygen ò gbọ́dọ̀ débẹ̀ mọ́ ẹ stọọpù ẹ bẹ́ẹ̀ bá ṣe léyìí Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀ tẹni tó dé la rí lẹ́nì Ọlọ́run ló mẹni tí ó kàn lọ́la ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o
ẹ máa fojú ẹ̀gbẹ́ kan sùn bọ́ ọba sùn bọ́ ọba ń bíjọba ọba fún wa níbọn ládàá paná àdá láàmù fígbèrí ǹjẹ́ ọlọ́run ò ní jẹ́ aládánwò èyí tó yọ̀bọ̀n omi ń bẹ́nu wọn tí ò bá sí fìtínà tí ń bẹ́ ńlẹ̀ àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí omi ń bẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni àmọ́ ní tó gbé dání ọ̀rẹ́ rìn bùndúkù ọmọ bùndúkà ìbọn ní jẹ́bẹ̀ kọ̀rẹ́ rìn ẹni wọn bá tẹ̀ sí la alìkìyàmọ̀ sòsè.